ǹjẹ́ fún bí ojú dá mo tún gbé ń tẹ́ mọ́ jẹ́dé lórí ìkànnì Àrólé bàbá 1010 ti fi tu àyànfẹ́ Elédùmarè mo tún balẹ̀ bàgẹ̀ láyìn tí wọn nágbára nágboro tí mo tẹsẹ̀ kúkú wọ̀nà tó jìn látàrí àti lè múròyìn wá lájẹ́ òbalẹ̀ bó bá ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé àdúrà mi ní gbogbo ìgbà kójú tẹkún fi ń wo ojú lónìí fún etí tẹ̀sí fi ń gbọ́ etí lónìí di láṣẹ lọ́wọ́ Elédùmarè ìròyìn ta àsìkò yìí náà ni mo tún ṣe bẹ́ẹ̀ tí mo kó wá ní bíbà bí ìṣe wa orúkọ mi ò yí padà àyànfẹ́ Elédùmarè olè mi jẹ́ kókó oníròyìn rèé ẹ jẹ́ n sísọ lójú rẹ̀ ṣáájú alagbalúgbú inú ìròyìn náà. Yorùbá ní sátidé tí yóò dára Sunday láti mọ̀ o àkójọpọ̀ Àtíkù Abubakar láti tako Tinubu nínú ọdún 2027 ó ti wólulẹ̀ bí ògiri àlàpà Báyọ̀ Ọ̀nànúgà ló sọ èyí di mímọ̀. Ẹ gbọ́dọ̀ tún fara yín jìn púpọ̀ ju tàtẹ̀yìnwá lọ láti lè jẹ́ kí àlàáfíà túbọ̀ jọba lórílẹ̀‐èdè Nàìjíríà olórí ikọ̀ àwọn ọmọ ogun orílẹ̀‐èdè yìí ó ní ó sọ èyí di mọ̀ fáwọn ọmọ ogun ilẹ̀ yìí. Ó di ìpínlẹ̀ Èkó ìgbákejì alága ìjọba ìbílẹ̀ Èkó ti yọ̀ǹda ipò alága rẹ̀ láti díje fún ọmọ Múdàsírù Ọbaṣá tó jẹ́ abẹnugan ní ìpínlẹ̀ ọ̀hún. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn lẹ́sẹ̀ bẹ́ẹ̀ yìnbọn pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Yabatech kan nípínlẹ̀ Èkó wọ́n sì ní ọwọ́ ti bà méje lára àwọn afurasí náà. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti ṣekú pa àwọn adigunjalè mẹ́ta lẹ́yìn tí wọ́n gbìyànjú láti ṣe bí ọmọ ọgbọ́n Sodiq fáwọn ọmọ ogun ilẹ̀ yìí náà. Àwọn agbébọn tó ṣe bẹ́ẹ̀ ya wọ mọ́sálásí lásìkò tán kírun alẹ́ lọ́wọ́ wọ́n pa ìmáàmù tó ṣáájú irun wọ́n sì tún kó ènìyàn mẹ́wàá lọ ní ìpínlẹ̀ Katsina. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ṣé Yorùbá ní Sunday tí yóò bá dára Sátidé náà láti ń dá mọ̀ àkójọpọ̀ Àtíkù Abubakar láti tako Tinubu ní ọdún 2027 ó ti wólulẹ̀ bí ògiri àlàpà báyìí Báyọ̀ Ọ̀nànúgà ló sọ ọ̀rọ̀ náà sóde. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà àtẹ̀lé Báyọ̀ Ọ̀nànúgà ó máa fi ohùn lédè lẹ́yìn ìdarapọ̀ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn láti ẹgbẹ́ òṣèlú PDP tí wọ́n ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC báyìí nígbà tí Báyọ̀ Ọ̀nànúgà tí ó máa ṣe àlàyé tó sì ń ṣe yẹ̀yẹ́ àkójọpọ̀ ẹni tó jẹ́ olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú PDP lọ́dún 2023 tó tún jẹ́ gbákejì ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà ìyún Alhaj Àtíkù Abubakar níṣe ni ó sọ bímọ wípé àkójọpọ̀ rẹ̀ pẹ̀lú ẹni tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna Nasiru El-Rufai àti ẹni tó jẹ́ SGF tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà Babachir Lawali tó fi mọ́ ẹni tó jẹ́ igbákejì Peter Obi tọ́jọ́ díje sí ipò ààrẹ lọ́dún 2023 láti ní ẹgbẹ́ òṣèlú Labour Party èyí Yusuf Baba Ahmed ó ní gbogbo wọn ní àkójọpọ̀ wọn ló ti ṣe bẹ́ẹ̀ forí sápọn tó sì ti ṣubú lulẹ̀ ní yakata báyìí ó wá ṣe àlàyé wípé àbẹ́yìn òrí ni ṣebí gbogbo tó fi Àtíkù lọ́kàn balẹ̀ nípa wọn ní nínú ẹgbẹ́ òṣèlú PDP òun náà làwọn èèyàn jàǹkànjàǹkàn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC báyìí sì rántí pé gómìnà ní ìpínlẹ̀ Delta àtẹ̀ntọ́ jẹ́ gómìnà tẹ́lẹ̀ tó fi mọ́ ẹni tó jẹ́ olùdíje papọ̀ pẹ̀lú Alhaji Àtíkù Abubakar lọ́dún 2023 èyí Ifeanyi Okowa àti Sherifu tó jẹ́ Ògbóròfúwòrì gómìnà ní ìpínlẹ̀ Delta gbogbo wọn náà ti ṣe bẹ́ẹ̀ fi ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ lánàá òde yìí darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú APC gbogbo tó ṣẹlẹ̀ yìí ló mú kí Báyọ̀ Ọ̀nànúgà kó wá máa ṣe yẹ̀yẹ́ Alhaji Àtíkù Abubakar pé níṣẹ́ ló tiẹ̀ ti ṣubú ṣáájú kí ìdíje kó tó bẹ̀rẹ̀ ojú ìwòye ọ̀tọ̀ọ̀tọ̀ náà sì ni àwọn agbègbè òṣèlú PDP náà tó fi ń wo Alhaji Àtíkù Abubakar níbi tó ní kúlùkù ti sọ wípé àwọn ò lè ṣe àtìlẹ́yìn fún un tó bá jẹ́ pé ni wọ́n padà fẹ́ fún ní tíkẹ́ẹ̀tì láti díje dupò nínú ẹgbẹ́ òṣèlú PDP torí pẹ́nu tí ẹnìkan kọ́ òní wọ́n ń tọ̀rọ̀ sí òde Ọ̀yọ́. Ó dá ẹ tún jábọ́ sí ètò ààbò báyìí ẹ gbọ́dọ̀ tún fi ara yín jìn ju ti àtẹ̀yìnwá lọ láti lè jẹ́ kí àlàáfíà tó péye tó bọ̀ mọ́ ìjọba lórílẹ̀‐èdè Nàìjíríà olórí pátá fún ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ló ṣe bẹ́ẹ̀ gba àwọn ọmọ ogun ilẹ̀ yìí nímọ̀ràn. ẹni tó jẹ́ olórí pátápátá fún ikọ̀ àwọn ọmọ ogun ilẹ̀ yìí the chief of army staff ọ̀gágun Olúfẹ́mi Olúyẹdé ó mà ti gba àwọn ọmọ ogun ilẹ̀ yìí nímọ̀ràn lásìkò àbẹ̀wò rẹ̀ sí
22 Armored Brigade àti the Nigeria Army Institute of Science, Education and Technology tó tún fi mọ́ the Nigeria Army College of Education tí wọ́n bẹ ní ìlú Ìlọrin ìpínlẹ̀ Kwara. Ibẹ̀ ló ti ṣe bẹ́ẹ̀ gba àwọn ènìyàn náà tẹ́jọ́ ọmọ ogun lẹ̀ yìí níyànjú ọ̀rọ̀ wípé ẹ mà gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fi ara yín jìn fún orílẹ̀-èdè Nàìjíríà ju ti àtẹ̀yìnwá lọ láti lè gbógun ti ìwà ìgbésùmọ̀mí tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì jùlọ ní ìpínlẹ̀ Kwara tá a wà yìí. Nígbà tí ó ń ṣe àlàyé ó ní àwọn náà ti ń gbé ìgbésẹ̀ láti lè jẹ́ kí ohun ìgbáyé gbádùn kó túbọ̀ rọrùn wẹ̀kúwẹ̀kú fáwọn ọmọ ogun ilẹ̀ yìí nípa pé a máa kọ́ ilé ìgbé tó jojú gbèsè fún yín. Bẹ́ẹ̀ ó tún ní àwọn yóò ṣe ètò ẹ̀kọ́ gidi fún àwọn ọmọ ogun ilẹ̀ yìí náà àti ètò ìlera èyí tó péye fún ẹbí àti ara wọn tó bá jọ wà ní ilé ìgbé ọ̀hún. Ó tún wá ní ẹ jẹ́ ká jọ lọ mọ̀ pé láìsí àlàáfíà ní orílẹ̀-èdè kan kò lè sí ìdàgbàsókè lórílẹ̀-èdè ọ̀hún. Ó ní fún ìdí èyí a gbọ́dọ̀ fi àyè sílẹ̀ fáwọn agbésùmọ̀mí láti wá jẹ gàba ní ilẹ̀ tí a sì wà yìí. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀ tún sánsòkò tó wa kó le ju ti àtẹ̀yìnwá lọ. Elédùmarè yóò sì bá fún wa ṣe. Báyìí ni ó ní ẹni tó jẹ́ ọ̀gá àgbà fún iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí Olúfẹ́mi Olúyẹdé ló ṣe gba àwọn ọmọ ogun ilẹ̀ yìí nímọ̀ràn lánàá òde yìí lásìkò àbẹ̀wò rẹ̀ sílùú Ìlọrin tí ń ṣe ìpínlẹ̀ Kwara. Ó di ìpínlẹ̀ Èkó. Ìgbákejì alága ìjọba ìbílẹ̀ Èkó ti yọ̀ǹda ipò alága rẹ̀ fún ọmọ Mudathiru Obasa gẹ́gẹ́ bí ẹni tí yóò díje dupò alága ní ìjọba ìbílẹ̀ wọn ní ìpínlẹ̀ Èkó náà. Ẹni tó jẹ́ igbákejì alága ìjọba ìbílẹ̀ Agége ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Olúwàgbénga Abíọ́lá ló ti kéde ìfi arajìn rẹ̀ àti ìyọwọ́yọsẹ̀ kúrò nínú pọ́n fẹ́ díje du ipò alága ìjọba ìbílẹ̀ Agége nínú ètò ìdìbò tí ń bọ̀ ní oṣù keje ọjọ́ 12 ló sọ dímọ̀ nínú àlàyé rẹ̀ lásìkò tó ń kéde. Ó ní kì í ṣe wípé wọ́n fi tìpátìkúùkù wọ́n fi mú òun o àbí wọ́n dúnkòkò mẹ́mí òun láti jọ̀wọ́ ara òun sílẹ̀ fún ọmọ Mudathiru Obasa èyí tí orúkọ tẹ̀ ń jẹ́ Abdulganiyu Obasa. Ó ṣe ní àlàyé wípé ìdí pàtàkì tó jẹ́ kí òun ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ ara òun sílẹ̀ wípé kí ọmọ abẹnugan náà kó jáde dupò ọ̀hún kò ṣe ẹ̀yìn pé bàbá rẹ̀ Mudathiru Obasa ó ti ṣe gudugudu méje tó ń ti yàyà mẹ́fà fún òun lágbọn òṣèlú. Ó ní lọ́dún 2015 ó ṣe mí ní olùdámọ̀ràn fún lórí ètò ìròyìn. Onígbà tó di ọdún 2016 ó fi òun ṣe alákòóso ìjọba ìbílẹ̀ Agége kó tó wá di onígbà tó di ọdún 2017 òun ṣe bẹ́ẹ̀ di akọ̀wé ní ìjọba ìbílẹ̀ ọ̀hún. Onígbà tó kó tó wá di pé òun di igbákejì alága lọ́dún 2021. Ó ní gbogbo àná la mọ̀ pé ẹni tó bá ti wà ní igbákejì alága iṣẹ́ ni yóò tún máa gbìyànjú láti di alága bó ṣe yẹ náà nù. Ó ní ṣùgbọ́n òun ò fẹ́ fi ojú olóore òun ò fẹ́ fi gúngi òun sì fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe àfihàn ẹ̀mí ìmoore sí Mudathiru Obasa lẹ́yìn tí àwọn ènìyàn nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ti rọ Obasa wípé kó ṣe àtìlẹ́yìn fún ọmọ bíbí inú rẹ̀ Abdulganiyu Obasa. Ó ní sí lásìkò tó sì ti gbà yìí òun náà ṣetán láti jọ̀wọ́ ara òun sílẹ̀ kí Abdulganiyu Obasa kó jáde gẹ́gẹ́ bí olùdíje sípò alága ìjọba ìbílẹ̀ Agége. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé òní kúlárí ẹnìkankan ò mọ̀lá. Ó ní ó dẹ̀hùn lójú pé níṣe ni Mudathiru Obasa yóò tún ní àwọn àyè míì tó ga jù kó ń di alága ìjọba ìbílẹ̀ lọ. Fún ìdí èyí òun ṣe bẹ́ẹ̀ jọ̀wọ́ ara òun sì ṣe àtìlẹ́yìn òun fún ọmọ Mudathiru Obasa náà. Bẹ́ẹ̀ ló ti sọ fún gbogbo àwọn alátìlẹ́yìn àti olólùfẹ́ òun pé ìka yín tẹ́ ẹ bá fẹ́ tẹ̀ ẹ má tẹ̀ fẹ́yàn méjì o. Ọmọ ọ̀gá àgbà abẹnugan òun Abdulganiyu Obasa oníkẹ́ṣe bẹ́ẹ̀ kẹtẹ̀ sí lójú fàlàfàlà. Àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn náà ṣe bẹ́ẹ̀ yìnbọn pa akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ Yabatech ní ìpínlẹ̀ Èkó. Ọwọ́ sì ti tẹ̀ méje láàrin àwọn afurasí náà. Ọmọlé ẹ̀kọ́ gíga Yaba College of Technology tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ fi ẹ̀mí rẹ̀ ṣòfò tàfàlà báyìí ní ọjọ́ ìṣẹ́gun ní ọjọ́ 22 inú oṣù kẹrin ọdún 2025 tá a wà yìí. Gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé lẹ́yìn tí ó parí ìdánwò ti ọjọ́ náà tó sì ń gba ojú géètì kejìlé ẹ̀kọ́ náà tó ń gba bẹ́ẹ̀ lọlé. Ó ní àwọn oníṣẹ́ láabi afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí wọ́n yin ìbọn lù ní ààyè tó súnmọ́ra wọn pẹ́kípẹ́kí èyí tí wọ́n sọ díwọ̀n wípé ọta ìbọn mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n yọ ní ara
olóògbé ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì fi orúkọ rẹ̀ léde lásìkò tá a fi ń kó ìròyìn jọ ṣùgbọ́n àwọn tọ́rọ̀ sójú rẹ̀ nígbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ṣẹlẹ̀ tí wọ́n sì fi tánìkan fi orúkọ bo àwọn láṣìírí wọ́n ṣe ní àlàyé wípé níṣe ni arákùnrin tó ṣekú pa náà ó jẹ́ afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn torí wípé nígbà tí wọ́n pa tán wọ́n yẹ inú àpò ìléwọ́ rẹ̀ tí ń ṣe báàgì tó gbé dání wọ́n yẹ̀ wò lọ́sì bá ìbọn ìléwọ́ nínú rẹ̀ oògùn abẹnugọ̀ngọ̀ àtàwọn nǹkan míì tó lòdì sí òfin ní orílẹ̀-èdè nàìjíríà náà bá ní ara tiẹ̀ náà ètò ń ṣe àfihàn pé ó ṣeéṣe kó náà jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ìṣẹ̀lẹ̀ lè ló wáyé lẹ́yìn ọ̀sẹ̀ kan tí ìkọlù àwọn ọmọ ẹgbẹ́ òkùnkùn tó wáyé ní inú ọgbà ilé ìwé náà níbi tá ti ṣe ní àlàyé wípé wọ́n ṣe bẹ́ẹ̀ yìnbọn lu arákùnrin kan ṣùgbọ́n tí ó ṣe bẹ́ẹ̀ tajẹ tí kò gba ibẹ̀ lọ lẹ́yìn tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn wọn ni ó ṣeéṣe kó jẹ́ pé ìjà àgbà tí ń ṣẹlẹ̀ láàrin àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún olótún mú kí wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa ọmọ ilé akẹ́kọ̀ọ́ Yabatech ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó Benjamin Hundeyin ó fi ìdí ìròyìn náà múlẹ̀ pé lóòótọ́ àti lódodo ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ó sì sọdúnmọ̀ pé àwọn ti ṣe bẹ́ẹ̀ ṣe ìwádìí níbi tọ́wọ́ ti bá àwọn afurasí méje tọ́jú ọmọ ẹgbẹ́ òkùnkùn tó sì ṣe bẹ́ẹ̀ ràn wọ́n lọ́wọ́ láti mọ àwọn ènìyàn wọn tó kù tí wọ́n jọ hu ìwà ìṣekúpani àti dídá omi àlàáfíà agbègbè ìpínlẹ̀ Èkó tó ń dàrú. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn adigunjalè mẹ́ta lẹ́yìn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ gbìyànjú pé ọmọ ọgbọ́n làwọn tó ń ṣe bíi Sodiq. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí tí ó kọ tí wọ́n jẹ́ Operation Lafiya Jamal ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn adigunjalè mẹ́ta ní ìpínlẹ̀ Kaduna gẹ́gẹ́ bá ṣe sọ bí wọ́n wípé lọ́jọ́ ajé Monday tá a lò sẹ́yìn ó ní ọwọ́ ti bá àwọn ògbóǹtarìgì adigunjalè náà èyí tí wọ́n ń da omi àlàáfíà agbègbè ìpínlẹ̀ Kaduna tí wọ́n dà á láàmú lẹ́yìn tí ọwọ́ bá àwọn mẹ́tẹ̀ẹ̀ta tán wọ́n kó wọn lọ sí àtìmọ́lé àwọn ọmọ ogun ilẹ̀ yìí tó sì ń ṣe ìwádìí lórí bí wọ́n ṣe ṣe bẹ́ẹ̀ fi páńpẹ́ òfin mọ́ àwọn ènìyàn tí wọ́n jọ ń hu ìwọ̀ ọ̀hún níṣe ni àwọn adigunjalè mẹ́tẹ̀ẹ̀ta gẹ́gẹ́ bá ṣe ṣe ní àlẹ́ yìí wípé nígbà tó di àná ọjọ́ 23 oṣù kẹrin ọdún tá a wà nínú rẹ̀ yìí òun ni wọ́n gbìyànjú láti kó àwọn ọmọ ogun ilẹ̀ yìí lọ síbi tí wọ́n fi ṣe ibùba àti ibi tá kó ohun ìjà olóró wọn sí lásìkò tí wọ́n ní wọ́n ń lọ ní ojú ọ̀nà ó ní àwọn ọmọ ogun ó ní àwọn adigunjalè náà ṣe bí ọmọ ọgbọ́n tá sì fẹ́ fi ipá gba ìbọn lọ́wọ́ ìkan lára àwọn ọmọ ogun ilẹ̀ yìí ní kété tí àwọn eléyìí náà tí wọ́n ṣe bẹ́ẹ̀ kẹfin pé wọ́n gbìyànjú láti ṣe bí ọmọ ọgbọ́n Sodiq níṣẹ́ náà yín Bájínátù náà yín bò wọ́n táwọn mẹ́tẹ̀ẹ̀ta tó sì gba èkúrú jẹ lọ́wọ́ ẹbọra lásìkò tí wọ́n kó wọn lọ ní ojú ọ̀nà ìṣẹ̀lẹ̀ náà ló wáyé ní aago 6 àná òde yìí tí ń ṣe ìrọ̀lẹ́ àná báyìí ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkéde wípé wọ́n ti gba ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra o torí pé wọ́n fẹ́ máa play smart má wọn lọ́wọ́ làwọn náà bá sì play out smart mọ́ wọn lọ́wọ́ wọ́n sì sẹ́ndì wọn lọ sí àjùlé ọ̀run fídíò bá ṣe ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú wọn ṣáájú kí wọ́n tó ti bẹ́ẹ̀ gbé ìkúrú jẹ lọ́wọ́ ẹbọra níṣe àfihàn rẹ̀ fún wa lẹ́yìn ìparí ìròyìn wa yìí. Àwọn agbébọn tó ti ṣe bẹ́ẹ̀ ya wọ mọ́sálásí lásìkò ìrun wọ́n ṣekú pa ìmáàmù tó ṣáájú ìrun wọ́n sì tún kó ènìyàn 10 lọ inú igbó ní ìpínlẹ̀ Katsina. Abúlé tó pè ní Tundun Malamayi ìjọba ìbílẹ̀ Faskari ní ìṣẹ̀lẹ̀ náà ṣiṣẹlẹ̀ lálẹ́ àná òde yìí lásìkò tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kí ìrun ìṣáyìí tá a mọ̀ sí ìrun àkíkàyìn alẹ́ ní inú mọ́sálásí báyìí ni àwọn agbébọn oníṣẹ́ láabi agbésùmọ̀mí náà ṣe ṣe bẹ́ẹ̀ yàwó náà mọ́sálásí ọ̀hún tó sì ní wọ́n ṣínà ìbọn bolẹ̀ sí ìmáàmù tó ṣáájú ìrun náà fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ènìyàn méjì ní ìṣekúṣe tàbí lẹ́sẹ̀ kàyé ẹsẹ̀ kọ̀ọ̀rún báyìí wọn ò tó fi mọ́ bẹ́ẹ̀ èèyàn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní òǹkà tí wọ́n sọ dúnmọ̀ wípé wọ́n tún jí kó wọ inú igbó sá lọ lásìkò tá a fi ń kórè yín jọ àti èdè kankan gbọ́ láti iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Katsina ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ náà ló ti ṣe bẹ́ẹ̀ ya àwọn ènìyàn lẹ́nu wípé awù ẹ̀yin oníṣẹ́ láabi yìí ẹ̀ tiẹ̀ mọ ibì kan láì ti ń sọsẹ́ ebi wọ́n sọ wípé àwọn kan ní alábọ̀dé fún ẹ̀sìn mùsùlùmí tó ń ṣe ẹ̀sìn ìsìláàmù ó ní bóò ni àwọn tí wọ́n tún ṣe bẹ́ẹ̀ ya wọ inú mọ́sálásí tó ṣe jẹ́ bẹ́ẹ̀ tó bá sì ṣe pé inú ilé ìjọsìn tọmọlẹ́yìn Kristi ó ní wọ́n ya wọ̀ àwọn kóòtù máa sọ wípé àwọn mùsùlùmí ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ báyìí ní oníkúlùkù ṣe wá fi orí okòó sọ̀dún rí wípé àtọ̀tún àtòsí àwọn tó ń wu ìwà yìí kò sẹ́lẹ̀sìn kankan nínú wọn wọ́n kàn
wá láti máa domi àlàáfíà àti láti máa fi orí ẹ̀sìn méjèèjì gbára wọn ni wọ́n wá rọ àwọn ènìyàn wípé ìṣẹ̀lẹ̀ lè ti ń ṣẹlẹ̀ kì í ṣe ní kì í ṣàná nípa bó ṣe ń ṣe ìkọlù sí mọ́sálásí àti ilé ìjọsìn ẹ̀wájà ṣe bẹ́ẹ̀ ká gbàgbé wípé mùsùlùmí ní ṣe àbí ọmọlẹ́yìn Kristi ó ní wọ́n wu ìwà náà ká mọ̀ wípé àwọn ènìyàn tó ń wu ìwà yìí ọ̀tá ọmọ ènìyàn àti ọ̀tá Ọlọ́run ó ní àwọn ènìyàn náà ó ní wọ́n jẹ́. Kí dùn kọ́pọ̀ ṣọ́kí ọ náà ní ọbẹ̀ oge nítorí àkókò ó ti ń kó wa ń papá mọ́ra wọ́n sì ti ń pè mí wọ́n ti ń ṣẹ́jú sí mi ní inú kámẹ́rà pé kí n tètè palẹ̀ ẹrù mi mọ́ ká mọ̀ kó gangara wa ká mọ̀ lọ́lé títí di ìgbà táti padà máa pàdé lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV tó èmi ní màá wá èyí náà ní sì máa bá láṣẹ lọ́wọ́ Elédùmarè gbọ́dọ̀ fún tàkókò yìí. Say what is your name? Babangida Julfa. Babangida Julfa. Yes. You from where? I'm from Mutumbi. Mutumbi. Where in Mutumbi? Where? It's under Kaderko. Under Kaderko. Yes. Kaderko. Which local government? That was the local government. Was a local government. Yes. Okay. What happened? Why they arrest you? I buy small gun, pieces, where I buy, I use one. What happened? Why they arrest you? Now talk. What happened? I kidnap machine. You kidnap machine? Oh, okay. Robbery. I rob the man. You robbed the man? For which road? For Bush Road. Bush Road now? Where? For their side, for Cardinal, near Cardinal side. Near Cardinal Side. Cardinal, which near Mutumbi? Near Arewa side. Okay, for Arewa side. Yes. They block the road. I blocked the road for them. So I blocked the Fulani man to control where the machine. Okay. I see the machine no good, I no carry out. I no take the machine. So as I run, we be three. So we run. After that we run, they follow us, go catch us. So they say how many machines they take with the rope and for this road. I tell them, say, no any machine where with the rope, and they say, then don't they collect their machine from here. But from this one today, making full. So I say, no. So they collect the pieces where I get, then collect her. You go with pistol? Yes. Okay. I carry pistol for one. I carry me. Which type of pistol? Small one. Bullet the inside? Bullet the inside. How many bullets? 3 bullets. 3 bullets? Yes. Now only 3 the inside? Now only 3 remain the inside. Where remain the inside? Yes. But you get a full before? No, I don't get. I get a full, but the don't tell where they use them. You don't tell why they use them? Like how many years now? Where they hold them? They don't reach like 4 years. Where 4 years now? Yes. Where you get the gun? Yes. Or the bullet? For where you get the pistol? You get one Igbo man where they stay for our side before. Igbo man, what is his name? Okoro. Okoro. Okay. And they make himself by himself. And they make the pistol by himself? So I come buy him for your hand. Okay. Yes. So I buy him for your hand. They come give me 10. I buy the bullet for your hand. So as I buy the bullet. My name is Pon Fadanjima. My name is Pon Fadanjima. What is your name? My name is Pon Fadanjima. My name is Pon Fadanjima. Pon Fadanjima from where? From Mutumbi side. Yeah? From Mutumbi. Mutumbi where? Under Kaderko was a local government. Kaderko was a local government? Yes, sir. Okay. Are you married? Yes, sir. How many kids? One with pregnancy. Okay. Yes, sir. Okay. So, where were you arrested? What happened? Where they arrest you? What happened yesterday? We were about to go in bush. Bush to do what? To rob people, Fulani machine. Then when we rob, as we were waking, we can't see one Fulani man is coming with his bike. That time I did from then they Babangida with them in the day from my back. So they can come, say, see machine they come before I rush come, they don't
catch the man. As the man can't shout, leave his machine, can't shout. I said, Babangida, this machine even said no, Kuma good mother, leave him with the go. This plan with the inside this bush. Mayor Sunanka. Tamzin why? Tanzuhu. 32. Tamzihu, what is your father's name? Julfa. Tamzu Julfa. Yes, sir. Your brother with Babangida? Is your brother? In Yayankani? The same father, the same mother? Baba mother, Mama Manche. Okay. Different mother, but the same father? Okay. So, are you married? Yes, sir. What how many children? 2. Okay. You are from which village? Mutumbio. Eh? Mutumbio. Mutumbio. Yes. Mutumbio.